Ìkòròdú láwà Ìkòròdú ọ̀gá Ìkòròdú ọ̀gá láwà Ìkòròdú lórí gbogbo wọn ẹ gbọ́dọ̀ dìde o ẹ wá kọ̀ fìdílé torí kí ni ẹ máa gbádùn ara yín ọ̀dọ̀ bàbá ọ̀nà mi ò ta kókó àdìmẹ́rù wọ́n ní bàbá gbogbo wọn ní tààlà ń sọ Babátúndé Omídínà tí gbogbo àgbáláyé tẹ̀mọ̀ sí Bàbá Suwe bàbá o òkè yín sà ọmọdé ní bàbá ṣe fẹ́ pa bàbá ẹ dá orúkọ méjì mẹ́ta ẹ fún mi lọ́wọ́ orúkọ yín méjì mẹ́ta èmi ti pa àdìmẹ́rù ẹ bá mi fún. àdìmẹ́rù ọmọ ìṣẹ́ta ọkọ òní parí ẹ̀ sí ẹran gbọ́dọ̀ kúlẹ̀ lọ́bẹ̀ nínú ìkúrin ọkọ̀ Angelina àjẹ́lì ọmọ Èkó lè mi ọ̀nà tí ó bá ń sọ ọmọ Èkó ó padà lọ ilé kó lọ́wọ́ ọkọ̀. Bàbá wa yìí a lè kílìmọ̀ ọmọ Èkó àmọ́ ọmọ ìlú òkè làwa àwọn náà dẹ̀ ń kílìmọ̀ ọmọ Èkó sọ. ìlú Èkó sẹ́yìn. Bẹ́ẹ̀ ni. Ó lè lẹ́jà yẹn. Ẹ̀bùn ibi lọ́bí wa sísà. Wọ́n lè bí síbẹ̀ wọ́n bá bí ibẹ̀ kò dàbí tiwa gangan tó pé ibẹ̀ ọgbọ́n iná bèrè street number 22 àti ẹgbọ̀rọ̀ wà pé 22 iná bèrè street. O lè mọ̀ yẹn kí bàbá ò gbàgbé bàbá ti gbé lọ sí tipẹ́ ń gbé iná bèrè ẹ̀yìn lọ́gọ́sọ̀lá àkìyè ṣàlàfíà ni. Bàbá Suwe ẹ pàdé bàbá Mèrò. Báwo ni ẹ ṣe jẹ́ sà? Bàbá Mèrò gan ni mẹ́ntọ̀ mi òun ni mo like tó hùn mi gan tí wọ́n bá rí ìmúra mi gan tí wọ́n bá lọ sí television house ní Victoria Island NTA tó wà mẹ́rin tí wọ́n bá débẹ̀ tó kọ́ rí fọ́tò mi bàbá Mèrò lè máa pè. Àwọn ni mẹ́ntọ̀ mo like gan ìtọ́rọ òun náà try gan exactly bó ń ṣe gangan lóun náà ṣe òun náà dẹ̀ kéré bí tèmi náà torí wọ́n ju àwa lọ ibi tá a ṣe practice pọ̀ lóríṣiríṣi o a lu àìmọye ilé àmọ́ ní Èkó yẹn olójú ẹ̀ tó lè sọ fún akógbè láfẹ́ gbà tó jẹ́ kó rán mi síbẹ̀ mo dàgbà sí ìwọ kan wá from nowhere wà lọ fẹ́ àbóṣe jáwọ́ àti jágbà ṣẹ́rí ẹ̀rin kéèkéé à ń ṣeré tẹlifíṣàn ní inú hall náà kan big hall National Art Theatre so producer kan wá bọ́ síbẹ̀ ó mọ̀ mí gan bẹ̀ tí mi ò mọ̀ wọ́n àti ṣíṣọ́ mi pé ibo ni máa gbà ní sí ìgbà tí mo dé wọ́n bá ń bá mi lẹ́pẹ̀lẹ́ ní kẹ́mi ó ní iṣẹ́ mọ̀ wá ní producer lòun Channel 7 lòun ti kó lòun ti wá síbi láwọn àwọ̀ ṣó tẹ̀ ń ṣe bó ṣe ń lè ṣe ṣó yẹn dáadáa bí arúgbó tẹ̀ ń ṣe dáadáa mo lé mi ní mo lẹ́yìn méjì jẹ́dẹ̀ mi bá bá sùn èrò ìtàkùn ẹ̀bí náà ni ọba wọ́ mi lọ mú lọ mo wá lọ àṣetán àwa lọlé nígbà tó di bóyá tó kì í jọ̀ta wọ́n ṣàwà mí wá wọ́n ní àwọn ní eré tẹlifíṣàn kan tí máa ń mọ̀ pa tí má ti lè ṣe àwọn àgbẹ̀ fún mi ní kò sí wàhálà wọ́n ní kí n mú script wá nígbà tó jọ kejì mo mú script lọ fún wọn láìkẹ́ wọn wá ní ká wá àwa lọ́bẹ̀ peter ti ṣe rí àṣà làwọn producers lóríṣiríṣi mo máa wà máṣá bẹ́ẹ̀ náà pé wá Esther ẹwà àwọn mò ń bọ̀ kí ló dé wọ́n ní àwọn ní producer tẹ́bá lè wá ṣe eré kan fún wọn tẹ́bá lè wá ṣe àwọ̀dà ní 30 minutes tó bá lè dúró dáadáa. Inú wa dẹ̀ dùn wọn láti sọ ń pa ẹ̀ báyìí. Èmi wá ní ti máa ń sọ̀rọ̀ ń pa Babátúndé Omídínà tó jẹ́ Bàbá Suwe tọ́wọ́ wà pẹ̀lú mi báyìí kò sí báyìí ṣe ní sọ̀rọ̀ ń pa báyìí wá fi ìlà rẹ̀ kọ́. ọ̀rẹ́ mi gidi ni ẹ. Torí pé tọ́lá máa ń sọ pé èèyàn náà ń sọ́pọ̀tì kàríà kò sí báyìí ṣe bàbá yẹn torí pé àwọn iṣẹ́ ńlá tí wọ́n gbé lẹ́gbẹ́ gbogbo wa tí wọ́n wá kó Bàbá Suwe jẹ́ gidigidi báwo lẹ ṣe pàdé ọ̀gá wa Gbénga Adéwùsì. It's good to be good tẹ́yàn tó bá dá wàá rí yẹ tó bá káàkiri ṣẹ́rí Gbénga Adéwùsì apart from pé kó rí bí personally bẹ̀ pé kéèyàn láìkì èèyàn ó láìkì mi ó dẹ̀ láìkì iṣẹ́ mi gan-an. Wọ́n bá tún sọ ń pẹ́ni tó jẹ́ kó fẹ́ràn Suweba tó dúró ti Suweba
àtúnṣe ń pa wa Jagaban bàbá Bọ́lá Tinubu èèyàn yín náà ni kí lẹ ṣe bàbá kí lẹ ṣe bàbá nìyẹn èèyàn yín bàbá Sùwé lè yọjí èèyàn àtàtà ni tó bá rí ẹ̀ kò lè fojú pa rẹ̀ bí bá yọ bá tí mo sì tẹnu náà a ní ṣàbúrò mi àbẹ́gbọ́n mi sí ẹ̀ ló pẹ́ bẹ́ ẹ̀gbọ́n mi lẹ̀gbọ́n mi sí wà bí tí má débẹ̀ má ti rò pé kò sí ọkàn pẹ́lẹ́ kan bí ẹkọ̀ wà bẹ́ẹ̀ máa lọ bẹ́ẹ̀ má bínú àmàlíyà má bẹ̀rẹ̀ wọn gbẹ́gbẹ́ ṣẹ́rí bàbá yẹn ní ọgbọ́dọ̀ di kókó tó bá di president ní Nàìjíríà máa dé lu ẹ̀ máa dé Àbújá. Bàbá Sùwétì officially sọ wọ́n tó sọ pé tí Jagaban bá di president. Tí Jagaban bá di president máa dédé múra báyìí fúnra mi. Gbọ́dọ̀ ń lọ. Àbújá. Àbújá aṣọ ẹnìkan àwa ń lọ bẹ̀. Ẹ lọ bẹ̀. Máa lọ bẹ̀. Ẹ lọ bá lọ́fíìsì. Àti ọ̀nà tó a sọ wọn pé ẹjọ́ ẹnìkan bọ̀ ẹjọ́ tó bá ti lóun bàbá sọ ẹ jẹ́ kó wọlé bọ́tà mi ẹ jẹ́ kó wọlé. bí àtẹ̀bákọ̀ fẹ́ rí láàsì ilé tẹkọ̀ pé olórin kan tí mọ̀ pé ẹ̀yin súnmọ́ lórin púpọ̀ a sì máa dé bẹ̀yẹn náà àmọ́ mo fẹ́ ká dánwò yẹn lára olórin wo ni ká fọ́n ara lé kọ́kọ̀ tẹ̀ fi ṣe ká tó padà. Wàsíù ni Wàsíù Àyìndé Marshal. Mayegun the general. Mayegun the general. Yes. Mayegun the general. Yes. olú ayé káfàtà. Káfàtà. Bàbá ní àwọn kára jó sí ìkànnà wọn orin tó bá da ti King Wàsíù Àyìndé Marshal Mayegun the general bàbá ò akínyìn o. àjọṣe Èkó ni Wàsíù Àyìndé àjọṣe Èkó. ẹ ti mọ̀ látàyè ìgbèkó gbà. tó bá bí pé ṣòwò bàbá Sùwé kò ṣe ni kò ṣàná ilé tó kọ́ ń gbé ní Àmútọ́ ó wà lọ́kàn bí tá a ti ṣe rẹ̀ àṣàbà ẹ̀ tábà dẹ̀ lọ́bẹ̀ máa ń wọlé máa lọ kí wọn máa rí màmá wọn gbogbo wọn á rí mi wọn á yọ̀ wọn mi wọn á ṣọgbà di ọ̀la màmá àṣìmọ̀ mi dáadáa. òun ló jẹ́ fún bàbá nọ́mbà pé Adìmẹ́rù bàbá Sùwé bí Adìmẹ́rù bàbá Sùwé bí.